lọ sọ fáráyé pé Yayii ń bọ̀. ẹ lọ sọ fáráyé pé Yayii ń bọ̀. àráyé ẹ gbọ́ pé Yayii ń bọ̀. ẹ̀yin ọmọ Ògùn iṣẹ́ mà ti yá. wọ́n pé bàbá rojọ́ lóore fáyé kò léèwọ̀ ẹni tó Yayii iṣẹ́ bẹ̀bẹ̀ tẹnu kọ́ tẹ̀gàn kọ́ ohun ojú rí lẹ́nu wí. ọ̀kan ṣoṣo àjànàkú ládé láti mí gbòkì ìjìkìjì ọmọ ṣàgá Ògùn mọ̀ọ́sẹ̀ ọmọ èrè owó ọmọ sọ gbẹ́dì ilé ọmọ sọ gbẹ́dì ìgboro ńlẹ́ ọmọ abẹ́rẹ́ mẹ́ta ìlú ṣàgá ìkankan yìí ìkànnù èyí òkú iná fi rán gbà sọ́nlé bàbá tán gbé bí ọlọ́mọ ọlọ́tàn kẹ́hìntà ìgànràn ọmẹ́wàá tí kì í jowó lọ́ àfọwọ́ oko aṣáájú rere ni Yayii ọjà re ẹni alẹ́ fi pamọ́ sí lọ́wọ́ lọ Olamilekan Adéọlá Yayii ẹni ó láàánú mẹ̀kúnnù lójú tètè tó ronú lágbára ní kásán ẹni àbínà ojú pópó ìtọ́jú àwọn arúgbó tó ń kú lọ́wọ́ fáwọn àjò gbẹ̀yìn lọ́wọ́ Adéọlá ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ lónìrànràn Yayii ṣe bẹ̀bẹ̀ tọ́nu kọ́tẹ̀gàn kan ojú rí lẹ́nu wí. bẹ́ẹ̀ rí iṣẹ́ wa bẹ́ẹ̀ ò rí iṣẹ́ wa ẹ wò gbòòrò wò ìgboro ni ẹ wò bẹ́ẹ̀ ò rí iṣẹ́ wa. ẹ rí ìdíje ẹgbẹ́ kan tá a fi sọ ọkàn gbé dúró Z14 Yayii lábẹ́ aláṣẹ tí olùdarí sí Triple Limited Rally Estate and Garden Kingsbury Triplet Alitimi Nigeria Limited Alhaji Azeez Ayọ̀míkún Ibrahim ṣe ló ṣèrò gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn nílé lóko lẹ́yìn odi láti mọ́ṣọ́ òbònú lọ́dún 2027 ọjà rẹ̀ kàfẹ́ ni ó tó gbangba sùn lọ́yẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC nítorí ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ògùn àjùmọ̀ ṣe gbogbo wa ní. Yayii ga èmi náà á ga olówó ní Yayii èmi náà á lówó Adéọlá ga èmi náà á ga ọlọ́lá ní Yayii èmi náà á lọ́lá.